ẹ tún kú déédéé wòye ò gbogbo ẹ̀yin èèyàn ìlú ibi gbogbo tí ẹ bá tún ti ń gbọ́ mi orúkọ mi ò yí padà o èmi ni Sẹ̀san Adéwùsì Táńtọ́lọ́hun bàbá olóyin gan bàbá olóyin òrìjínà tí mò ń gbé lórí ẹ̀sìn ọ̀tà tẹlifóònù nọ́mbà mi 08054749455 08054749455 lónìí mo tún fẹ́ fún yín láṣìírí kan tí o bá ní ọmọge kan tó ní ọ̀rẹ́bìnrin tó wá náwó fún tó ń spẹ́ndì owó fún ṣùgbọ́n tó bá ti ní kọjá kẹ́ ẹ ṣe ti bí ó ń yí ọ̀sọ́ tó ń yí ọ̀sọ́ sí nígbà náà ni ó máa parọ́ pé kẹ́ni òun ti wá kẹ́ni òun ti dé ó sì náwó fún ó sì ń gbà ó sì náwó fún ó sì ń gbà ṣùgbọ́n ó fẹ́ sọ ẹ́ di múgùn ó fẹ́ sọ ẹ́ di kíni ó fẹ́ sọ ẹ́ di múgùn ìwọ náà jẹ́wọ́ pọ̀ mọ́ ọ̀dọ̀ àgbà ní ọ̀ ó ṣe kíni wàá lọ wá ìtọ̀ ìdajì wàá wá agolo kan tó bá ti rí agolo ìbá àṣàgolo mílíkì ńlá wọn ìbá àṣàgolo tíì ńlá ó fọnù ìtọ̀ ìdajì ìtọ̀ tó o bá tọ̀ táago méjìlá òru bá ti lù táago méjìlá òru bá ti lù ìtọ̀ tó o bá kọ́kọ́ tọ̀ ní pé ìtọ̀ ìdajì tọ́wẹ́ mi ní aago mọ́kànlá ló ń tọ̀ tó o bá ti sùn lálẹ́ tó o bá wá jí láago méjìlá àbá aago kan ìtọ̀ tó o bá kọ́ tọ̀ látàago méjìlá lọ látàago méjìlá tó bá kọjá ìṣẹ́jú kan sí ìṣẹ́jú méjì àti bọ́ sọ́jọ́ kejì nù o ìtọ̀ tó o bá kọ́kọ́ tọ̀ ní ọjọ́ kejì mu nígbà tí ilẹ̀ bá lẹ́jọ́ kejì títú ẹ̀ bá ti kọjá nígbà tó sùn onípè ìtọ̀ ìdajì wà wá tọ̀ sínú agolo kan agolo tó bá tóbi kan ọ wà lọ wá owó tuntun owó ìlú yín ó bá jẹ́ Nàìjíríà ní 1000 ọ wà ó lè wá bíi méje ọ wà kó sínú ẹ̀ tó bá ti kó sínú agolo nínú tọ̀ yẹn ọ wà dé pa ó ṣe kí ni ó dé pa kò gbé síbi tó bá ṣèfù má sì wo tó bá pé ọjọ́ méje gẹ́rẹ́gẹ́ tó o ti tọ̀ tó o kájọ́ nǹkan oníwáhùn onítù tó péjọ́ méje ó wà lọ sí agolo yẹn ó da ìtọ̀ yẹn nù ó wà kó owó yẹn tó bá ti kó owó yẹn ó máa ná fóbìnrin yẹn ó máa ná fún ọmọge yẹn ọmọge tí ń sọ no yóò bẹ́ẹ̀ sì sọ yes ìtọ̀ díẹ̀ ló fi ṣe kọ́lẹ́ni kankan tó bá fẹ́ fún ní 10,000 ọba máa ń fún lówó láti jọ yìí ẹ̀ fi 1,000 kan náà ti tán kó fi ṣe tó bá fẹ́ fún ní 5,000 mú kan nínú àwọn owó tó fi tọ̀ rẹ̀ wọ́n kó fi sáàrin owó tó bá ti ná owó yẹn tó bá yìí ná owó yẹn ìfẹ́ rẹ̀ yóò máa wà lọ́kàn rẹ̀ ni Yorùbá get power African people get powers ṣebí mo kọ́ yín lónìí ìwé ẹ̀tù tí mo sọ pé ká méjì kì í wọ̀ ìwé ẹ̀tù abẹ́ ti gbàgbé Yorùbá get powers African people get powers jẹ́ títí dìgbà míì tẹ́ máa bá ń pàdé orúkọ mi ò yí padà o èmi ni Sẹ̀san Adéwùsì Táńtọ́lọ́hun bàbá olóyin ojúlówó ẹni tó lóyin òdùn ara rẹ̀ ni ọ̀yá o.